ẹ kú kàlẹ̀ ọmọ Yorùbá, ẹ káàárọ̀ ọmọ kóòtù jíire, àní ṣubú dànù, àní tójú ilẹ̀ mọ́lẹ̀ o, pòrògòdò ayé ò nílù fún wájọ́, àní bùrìbùrì bá ọjọ́ kẹ̀múkẹ̀mú, ọkọ ọba ò ní sá wa lẹ́sẹ̀, àdá ọba ò ní sá wa lẹ́sẹ̀. ẹja kọ́ra wa lẹ́kọ̀ọ́. ẹ̀yin ọmọ Yorùbá, àwọn ìka èèyàn pọ̀ láyé, ọ̀sẹ̀sẹ̀ dìgbà táwọn bá ń sọ fúnra wa ká tó sọ pé àwọn abínú ẹni ń bẹ láyé. Ọlọ́run ọba ó sì ti fún wa níhun táwọn ìgbára wa kalẹ̀ lọ́wọ́ wọn, lọ́wọ́ àwọn abínú ẹni. àwọn ọ̀lẹ ìwọ ṣe kìràkìtà ó ń lo oko ń lo odò ó ń jókòó ti sẹ́rẹ̀. àwọn olóko wọn olódò àfi wọn rojọ́ ẹlẹ́jọ́ wọn sọ̀rọ̀ ọlọ́rọ̀. tí wọ́n bá wá tìrì tí ń dùn tí ń dán fún ọ, inú àmà bí wọn ó ní kí wọ́n máa kó oògùn burúkú mọ́lẹ̀ káàkiri. ẹni tí wọ́n dá nǹkan sílẹ̀ fún, wọ́n sì dá nǹkan sínú ṣọ́ọ̀bù rẹ̀ tàbí wọ́n náwó ànábọ̀ fún, sọ yẹ kó rí bẹ́ẹ̀ ni? kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. iṣẹ́ yìí àwọn bàbá wa máa ń dènà àṣàṣì, ìdènà àṣàṣì tó jẹ́ pé ibi téèyàn ti ń ta ọjà ni, inú ilé ẹni ni, àbí ọbẹ̀ lo òde kan ni. agbára tí Elédùà tó fi sáré ewé yìí ò kéré. gbogbo wa la dá mọ̀ pé ewé tábà ní í jẹ́. ewé tábà yìí oríṣi méjì ní bẹ. tábà àbílẹ̀ lélẹ́yìí, ó tún nìkan táwọn bàbá wa ń pè ní tábà àjúkù. tábà àjúkù òun kọ́ lélẹ́yìí o, ṣùgbọ́n tábà àbílẹ̀ lélẹ́yìí, bó la ṣe lò. ẹ bá mi tọ́jú ewé tábà yìí. ewé atẹ̀ríhewú tá à ń pè ní imí esú, ẹ ti tọ́jú rẹ̀. a wàá fi àwọn nǹkan kan kún. a bá ti ká àwọn nǹkan rẹ̀ yókù jọ sí tán, a bá gbó pọ̀. a gbó pọ̀. a fi lọ́fíńdà yìí gbó. kò kú dandan kọjá St. Michael yìí o lè lò yìí tó bá wù ọ́. ọba fẹ́ ká bọ́ ṣe kàṣílùpọ̀nà ọmọ yẹn dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tó bá mọ̀ kó fẹ́ràn ara rẹ̀. ǹjẹ́ gbọ́ báyìí àbọ̀ ṣe ìwọ tó o dé ṣọ́ọ̀bù ẹlòmíì kì í ṣe pé iṣẹ́ rẹ̀ ọ̀dà ọjà rẹ̀ tà o, ṣùgbọ́n wọ́n ti ti ọ̀nà fún àwọn ẹni bí wọ́n ti yánlẹ̀ fún débi pé wọn ò ní jáwọn èèyàn gidi, wọ́n máa yọ owó ọjà, wọn ò sì ní jẹ́ wọn rà lọ́dọ̀ rẹ̀. èyí tí ó fi máa pa owó wọn kàn máa wá rò lẹ́jọ́ ni wọ́n máa lọ. gbogbo títí ń gbọ́ mi, àwọn ẹlẹ́jọ́ ò ní yáwájú yín o, olówó ni wọ́n máa wá yín wá. tó bá ti fẹ́ kàṣílùpọ̀nà ọmọ yẹn dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà àbọ̀ ṣe. tọ́jọ́ pé ẹ máa fi wọ́n bí ọjà yín, ẹ máa pawọ́, lágbára Ọlọ́run máa tà. ọ̀tá rẹ̀ gan ni wọ́n máa bi pé gbogbo ohun tí mo ṣe kò mú ọkùnrin yìí, kò móbìnrin yìí. tó a bá ń lọ ibìkan tó yẹ pé àwọn ìka èèyàn ni wọ́n wà ń bẹ, ìwọ sáà ti fi para lọ. bí wọ́n sà, Ọlọ́run ò ní jẹ́ ó mu ọ. bí wọ́n dà á lẹ̀, Ọlọ́run ò ní jẹ́ ó mu ọ. ìwọ náà wàá sọ ẹnu rẹ bọ́ bá dọ̀hùn bó ṣe jẹ́ nù. àní tójú lẹ̀ mọ́lẹ̀ o, àsì ní tẹ̀sán àgbà mọ́lẹ̀ o. olórúkọ kìtìbò sọ lẹ́ni bínú wa ilẹ̀ máa kọ kìtìbò wọn, àjẹ́ lẹ́ni bínú wa ilẹ̀ máa kọ kìtìbò wọn. ayé bẹ́ẹ̀ bá domi ẹ má gbé wa lọ, bẹ́ẹ̀ bá dodo ẹ má gbé wa lọ. ayé bá àwọn ẹlẹ́fẹ́ bá Lúkúmọ́nà ọmọ yẹn dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà sọ̀rọ̀ báyá lórí ìtọ́jú ewé àtegbò, iṣẹ́ táwa jókòó tìǹù. gba nọ́mbà yìí mọ́dọ̀ +2348032983298. nọ́mbà tí mo wí fún ọ yìí òun ni WhatsApp nọ́mbà mi. tó a bá ti pè é tí ọ̀lọ́ mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni mo fẹ́ ń bá yín sọ̀rọ̀ yìí, orílẹ̀‐èdè Bẹ̀nẹ̀ ni mo wà láti bí ọ̀sẹ̀ méjì. mo sì ti ń sarajọ àti fẹ́ padà sórílẹ̀‐èdè Bẹ̀nẹ̀.
gbogbo ẹ̀yin tẹ̀ ń gba ìtọ́jú lọ́dọ̀ wa ọlọ́run ọba yóò dáwọ́ lé yín o. gba nọ́mbà orílẹ̀-èdè Benin +229-015465192 nọ́mbà náà lẹ̀ ń wò lórí fídíò yìí. ó lè jẹ́ gbà àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ darapọ̀ mọ́ wa tàbí tẹ́ kọ́ gbọ́ mi ẹ̀ máa bá wa ṣíà fídíò yìí. sẹ́rí stíkà tí mẹ́mbẹ̀ tẹ́ rí fọ́tò mẹ́mbẹ̀ ń wọ́n ṣálọ̀ search fún mi lórí YouTube ọkàn mẹ́mbẹ̀ àmọ́yé àǹfààní lọ́wọ́ àmì tó jẹ́ pé àwọn sì ta fílẹ̀ lọ́fẹ̀ẹ́ àti èyí ta ní kókó irú eléyìí báyìí ata ń kókó ni bó ṣe rí nù wọ́n tó bá fẹ́ ẹ kàn sí wa á dára fún yín o á dára fún yín o. ń bọ̀ lọ́dọ̀ mi lórílẹ̀‐èdè Benin wọ́n mọ́tò ti lọ tọpọ́ bọ́lẹ̀ ní ọjà adégà kan bí ẹ̀yìn ọjà adégà kan bí wọ́n ń tà ṣẹ̀kẹ́ abátidé bí wọ́n ń tà ṣẹ̀kẹ́ kó béèrè pọ̀ àṣẹnìrí ìtọ́wà mẹ́rin inú ilé ìpò àṣẹnìrí yẹn gangan ibẹ̀ ní lukumọ̀nà ọmọ àyẹ́dàrẹ́ ibẹ̀ lọ kalẹ̀ sí kàṣàgbà má wàá bà mí lálẹ́ o ṣùgbọ́n o lè pè mí lálẹ́ má béèrè béèrè lọ́wọ́ mi o ìbéèrè tó lè béèrè ni pé mo fẹ́ wá rí yín ṣùgbọ́n ẹ fi sẹ́ kan lẹ̀ ẹ ló kéwé kíní kan ewé kíléwé kíní kan ìní dán lówó o àwọn tó bá wà nínú private group nìkan ni wọ́n láǹfààní àti béèrè béèrè tí ti dáhùn láti orílẹ̀-èdè Nàìjíríà 10,000 ni wọ́n fi wọlé síbẹ̀ wọ́n bá wọlé síbẹ̀ pẹ̀lú 10,000 bó ṣùgbọ́n parí wọn tó máa san 10,000 mi wọ́n tágbára rí ọ̀bá ka má béèrè béèrè kankan lọ́wọ́ mi. bákan náà láti orílẹ̀-èdè Benin lọ sẹ́mi sẹ́fà ti ṣe àpò márùn-ún sẹ́fà òun ni wọ́n fi ń wọlé síbẹ̀ wọ́n tó bá fẹ́ darapọ̀ mọ́ wa ń bẹ̀ wọ́n tó bá ti darapọ̀ mọ́ wa ọ máa jàǹfààní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà alárẹ̀ lọ́lá lọ fẹ́ gbọ́ túmọ̀ rẹ̀ ni àwa kọ́ Ọlọ́run ni ó sì gbọ́ túmọ̀ rẹ̀ tí ó yẹ yékéyéké àní ṣubú dànù o a dára fún wa o a ti jáde láàárọ̀ yìí àní jáde lékú lọ́wọ́ ìwọlé wa àní wọlé bòkú ọmọ àní wọlé bòkú ọkọ àní wọlé bòkú aya o a dára fún wa o tí wàá lọ́wọ́ ṣe kò ní ṣe tọ̀tá wa ire o ire kàbí.